à ń fa wàhálà ti ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ Ìbàdàn lọ́wọ́ àwọn mùsùlùmí kan àwọn tún ti bẹ̀rẹ̀ wàhálà lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel mi ì tẹ̀ mọ ìjọ tá a fẹ́ tiẹ̀ sinmi wàhálà sáá lórílẹ̀‐èdè wa yìí mi ì kàn mọ ọjọ́ yẹn ẹ wo fídíò yìí. Kí ni tí mo rí ní orí prógrámù pásítọ̀ Àgbàlá Gabriel ni wípé arábìnrin kan ó lọ síbẹ̀ lọ wá ìrànlọ́wọ́. Kí ni tó ṣẹlẹ̀ sóbìnrin náà ni wípé ọkọ rẹ̀ ní accident léyìí tó mú ẹ̀mí ọkọ rẹ̀ lọ. Wa alaikum salam Ajá Fatima Fatai Desire. Kí ni tí ó ṣẹlẹ̀ sárábìnrin náà ni wípé ọkọ rẹ̀ ní accident igi ọkọ̀ tí máa kógi igi kọ́ arákùnrin náà látòrí ọ̀kadà ìgbà tí ó rí bọ́ abẹ táyà lórí sí táyà tẹ agbárí rẹ̀ mọ́lẹ̀. Arábìnrin yìí sì lọ́mọ 4 lọ́wọ́ bí ìmọ̀ àgbàgbé nínú orúkọ àwọn ọmọ rẹ̀ ó yẹ kí n rántí 3 àbí 2 mo rántí pé Ibrahim wà nù wọn Abdulmalik òun náà wà nù wọn ìkan jẹ́ Bọ́láńlé ọkùnrin tó sì kẹrin yẹn ìrántí orúkọ rẹ̀. Ọlọ́mọ sábà wa ṣàánú àwọn ọmọ náà kó bá wa ṣàánú ìyá wọn kó bá wa dúró tì. Kí ni níbo ni mò ń lọ ní wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí sọ wípé wàrà lòun máa tà létí títì òun náà sì ni òun náà ní máa gbélé àwọn ọmọ rẹ̀ lórí. Ó láwọn ọmọ òun tà pàápín rẹ̀ pé wọ́n tà náà ní àwọn ọkùnrin apá 5,000 àwọn tó jẹ́ obìnrin wọ́n apá 2,000. Allahu Akbar. So ìgbà tí mo ń wo prógámù yẹn tí mo wo ní ìdájí yìí ó bà mí nínú jẹ́ gan-an ó sára mi bákan mo fọ̀rọ̀ náà rora mi wò mo fi ro ẹbí mi wò wọ́n tó ń gbọ́ mi lẹ́yìn náà wọ́n náà fi rora rẹ wò kó fi ro ẹbí rẹ wò. So kí ni mo wá fẹ́ lò ní pé àwọn tí wọ́n ń pè mí intellomi ń sọ ní wípé abáṣakámọ́ Àgbàlá Gabriel tún ti bẹ̀rẹ̀ ó fẹ́ fọgbọ́n kó àwọn ọmọ yẹn lọ sínú kírísítẹ́nì ni wọ́n ní kí nìdí tẹ́ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n ní olówó fún àwọn ọmọ wọn sí skul ọ̀fẹ́ yóò wá jẹ́ skul rẹ̀ ṣé mo sì mọ̀ wípé Christian school ni skul Àgbàlá Gabriel bóun ni mo ṣe ní brought àwọn ọmọ yẹn up in the Christianity way ẹ̀rín pa mí mo wá rántí òwe Yorùbá tí n bá ròwe ń pa dáadáa ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ mọ òwe dáadáa torí Fúlàní lè mi ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ mọ òwe Yorùbá dáadáa ẹ̀yin ó mọ ẹ bá mi ṣàtúnṣe rẹ̀ wọ́n ní ká má jẹun ọ̀tá ọ̀rẹ́ sì kọ̀ kò gbóúnjẹ jáde tọ̀ ọ̀nà ìdá táàfin ní jẹun ọ̀tá ẹ má sì mí gbọ́ o èyí sọ pé ọ̀tá mi ni Àgbàlá Gabriel ò sẹ́mi o wàláì kò sẹ́mi pásítọ̀ Àgbàlá Gabriel kò sẹ́mi kì í sì sọ̀tá mi ọ̀pọ̀lọpọ̀ gbà gan àwọn nǹkan tí máa ń ṣe ni máa ń kí ikú sẹ́ni bó tẹ̀ jẹ́ pé mi ì pé Àgbàlá Gabriel lórí kọ́ọ̀lù rí àsìjọ ní ọ̀rọ̀ sọ̀rí àsìpàdé rí àmọ́ tí n bá rí àwọn prógámù rẹ̀ nígbà mi mọ́ rí pé ẹni yìí sẹ́mi pé Ọlọ́run yẹn ní kálukú sídìí nǹkankan àwọn kan bẹ nídìí ká ṣàánú èèyàn lọ́lọ́run yẹn wọ́n sí àwọn kan bẹ nídìí ká gba àánú fáwọn èèyàn lọ́lọ́run yẹn wọ́n sí tá a bá nípa ọlọ́tanra wa Ọlọ́run yan pásítọ̀ Àgbàlá Gabriel ní ẹni tí yóò máa gba àánú fún àwọn tó nídìí ká tọrẹ fún Ọlọ́run máa lo pásítọ̀ Àgbàlá Gabriel púpọ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ti máa lo àwọn náà fáwọn kọ̀ọ̀kan brọ́dà wa tó help wájú ni lórí àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe WAEC Ọlọ́run bá wa san brọ́dà wa náà lẹ́san rẹ̀ àwọn tó jẹ́ níwọ̀n báwọn náà àwọn náà máa ń rí gbà fáwọn èèyàn àmọ́ kò dàbí ti Àgbàlá Gabriel yìí Ọlọ́run dídí ẹ̀bùn Ọlọ́run ni àánú Ọlọ́run ni tọ́lọ́run ṣe fún. Ibo ni mò ń lọ ìwọ mùsùlùmí tí wọ́n bá ń bí ọ wípé ìyìn Islam ò yí ọ dáadáa ni o tí Islam bá yí ọ dáadáa ọmọ wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wípé ìwọ mùsùlùmí tí wọ́n bá ń bí wípé mò ń sọ ọ̀rọ̀ Àgbàlá Gabriel níbi tó dáa sí Islam ò yí ọ ni Yusuf Nation Man ẹ káàbọ̀ Islam ò yí ọ ni tí Islam bá yí ọ dáadáa ọmọ wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì kì í fi ojú foore lára ẹnìkankan ó jẹ́ mùsùlùmí ni o kò jẹ́ mùsùlùmí ni o Ànábì sì dọwọ́ bo gbogbo tó máa ń pè lóore lára ẹlòmíì so nídìí eléyìí Àgbàlá Gabriel ń gbìyànjú gan nípa ká gba oore ká gba ọrẹ fún aláìní látọ̀dọ̀ àwọn tó ní so mo kí Àgbàlá Gabriel kú iṣẹ́ Ọlọ́run bá wa san wọ́n lẹ́san rẹ̀ bá kéèsì àwọn èèyàn ń pè mí sí ni wípé Àgbàlá Gabriel ó tún ti fẹ́ gba àwọn ọmọ mùsùlùmí o ó fẹ́ fi sísítẹ́ẹ̀mù sọ wọ́n di kírísítẹ́nì torí wípé àwọn tó wọ́n kó lọ sọ́dọ̀ rẹ̀ nísìnyí Ọlọ́run kó wọn lọ iléèwé rẹ̀ lọ́fẹ̀ẹ́ iléèwé rẹ̀ sì ní iléèwé àwọn kírísítẹ́nì ni báwo ni wọ́n ṣe ní brought àwọn ọmọ up in the Christian way Suleiman Abiodun Ojo ẹkùjọ mẹ́ta ẹ ṣeun gan gbogbo èèyàn tó wà lórí program yẹn máa bá mi tẹ love and like ẹ sì máa bá mi share gbé jollof rice kaná nílé àwọn ọ̀tá so òun sì ń padà lọ bẹnu nígbà tọ́rẹ́ ò bá gbóúnjẹ jáde bóòlù ò sí ní jẹun ọ̀tá arábìnrin yìí ó bímọ 4 ọkùnrin 3 obìnrin kan accident sì ṣẹlẹ̀ sọ́kọ rẹ̀ instantly lọ́kọ rẹ̀ kú ìgbà tọ́kọ rẹ̀ kú kò rólùrànlọ́wọ́ kankan títí tó fi dọ́dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel bí bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀bùn fún
ó sì fẹ́ ráwọn ọmọ rẹ̀ lọ léèwé lọ́fẹ̀ẹ́. Ẹ máa wo gbogbo àwọn mùsùlùmí tó wájọ́ ní jàgídíjàgan wọn ò ní jáde sọ̀rọ̀ náà níṣẹ́ o. Bí mo ṣe ń wo Àgbàlá Gabriel kì í ṣẹnìkan tó lápọn, tí àáfàá kan bá jáde ní ti pé tọ̀ gbogbo tó lọ́sìn fọmọ yìí a ní lọ́wọ́ a sì fún wa láì yóò yọ̀ǹda rẹ̀ mo jẹ́rìí. Àwọn tí wọ́n wá ní owó wọ́n bẹ́nu mùsùlùmí wọn ò ní sọ̀rọ̀ nísìn. Àwọn àáfàá tí wọ́n ní owó kódà àwọn tí àwọn Lárúbáwá fún lówó kan máa fi ṣe gbogbo orú nǹkan báyìí nídìí wọn kí wọ́n jáde nísìn o. Owó tí wọ́n ní kan máa fi ṣe dáwà yẹn wọn ò ní jáde nísìn kí wọ́n gbé owó yẹn jáde pé tọ̀ irú tí wọ́n ní ká máa fowó ṣe láti ilẹ̀ Lárúbáwá ni ẹ̀yọ́ ọmọ yìí ẹ máa bọ̀ wá. Torí àwọn ọmọ yìí ò lọ bẹ̀ nísìn pé àwọn fẹ́ lọ lè di Christian, wọ́n wá àánú lọ bẹ̀ nígbà tí wọn ò rí oúnjẹ ọ̀rẹ́ jẹ wọ́n gun oúnjẹ wọn ta. Ẹni Christian tí máa wò mí dákẹ́ máa wò pé bí a mọ̀ ń lo word of ọ̀tá ìhìn pé yín lọ́ta wa o kì í sì ṣe ti bẹ̀rù. Islam mi ló yé mi débẹ̀ tó ti Islam mi òun ló yé mi débẹ̀ kì í ṣe pé ẹjọ́ ta wa òwe ní fi ń sọ̀rọ̀. So ní délé yìí tí pásítọ̀ yìí bá wá ṣiṣẹ́ yìí tán ó lè wá dọdún mẹ́rin ní káwọn ọmọ ó parí iléèwé. Báwo ni odidi èèyàn ó ṣe rán èèyàn lọ léèwé láti kékeré téèyàn wà lábàáyọrí níbẹ̀ tí ń fúnni ní jíjẹ tí ń fúnni ní mímu tó dáyà èèyàn lóko òwò tọ́mọ ó wà dàgbà tán tí irú ẹ̀sìn tẹ́ni ìyẹn ń sìn tí ò ní wúru ọmọ pé ẹ̀sìn rẹ náà ló kọ́ lélẹ́yìí. Wàláì nínú àwọn tọ́lọ́run kẹ́ lórílẹ̀‐èdè yìí àwọn àfa Ọlọ́run kẹ́ àwọn àfa tí kò sí àfa kankan tọ́lọ́run kẹ́ tó lè gbé responsibility àwọn ọmọ yìí ládùúgbò wọn ní wọ́ọ̀dù tẹ́ arábìnrin belong sí ní local government tó belong sí ní state tó belong sí ṣé kò ní sí tí wọ́n fi wá lọ ọ̀dọ̀ Àgbàlá Gabriel tí wọ́n bá wá débẹ̀ tẹ́ ẹ bá wá rí wọn ẹ wá yarí bí wọ́n fẹ́ gba ọmọ mùsùlùmí so yẹ kó rí bẹ́ẹ̀ so yẹ kó rí bẹ́ẹ̀ ká wá kúrò lọ́dọ̀ àwọn àfa tí wọ́n jẹ́ àwọn àfa ìlú wọn àwọn àfa kan wá ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá yìí tó já sí pé gbogbo owó orú nǹkan yìí làwọn ń gbà láti ilẹ̀ Lárúbáwá ṣé wọn ò rí náà rí ti ń ṣẹlẹ̀ yìí tí wọ́n ń kó fún wọn ní Saudi pé mùsùlùmí tára bá ní mùsùlùmí tó bá wà nínú nira owó tẹ́ mọ̀ fi fún wọn tẹ́ mọ̀ fi relief wọn ò ní ṣé kò sí. Ẹ máa wo irú àwọn àfáà ẹni wọn wà kó pamọ́ wọn máa fi gbádùn ayé ara wọn àti ìyàwó àtọmọ wọn wà máa lò sẹ̀mí olówó wọn ti gbàgbé wípé iṣẹ́ tọlọ́run làwọn lọ lè jẹ́jẹ́ pé àwọn fẹ́ fowó náà ṣe. Wọ́n máa gbádùn ayé ara wọn pẹ̀lú ìyàwó wọn àtàwọn ọmọ wọn kàn bọ́ sórí social media lásán wọ́n kàn máa sọ pé ní ẹ̀yin tẹ́ bá ń ṣe mọ́lúdì ẹ wọ̀ náà ẹ̀yin tẹ́ bá ń ṣe sàárà òkú ọjọ́ mẹ́ta ẹ wọ̀ náà ẹ̀yin tẹ́ bá ń ṣe sàárà òkú ọjọ́ méje ẹ̀yin tẹ́ ń ṣe 41 days ẹ wọ̀ náà. Àìráyè mi láti jó ni ò jẹ́ kí n dá sí léyìn. Ìbọ́lọ̀ sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú Al-Qur'an pé la tatawallaw ya ayyuhal ladhina amanu la tatawallaw qawman ghadiba Allahu alayhim qad ya'isu min al-akhirah kama ya'isa al-kuffaru min ashabil qubur. Ọlọ́run sọ fún Ànábì pé mo pè yín tẹ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́ la tatawallaw qawman ghadiba Allahu alayhim ẹ gbọ́dọ̀ bá wọn kan ṣe o àwọn tọ́lọ́run ọba ti bínú sí ẹ má yàn wọ́n lọ́rẹ̀ẹ́ ẹ má pè wọ́n lára lé yín ẹ má súnmọ́ wọn qawman ghadiba Allahu alayhim àwọn tọ́lọ́run ọba ti bínú lé lérí àwọn èwo ní làwọn tọ́lọ́run ti bínú lé lérí qad ya'isu min al-akhirah àwọn tí wọ́n gbàgbé ọ̀run wọn tí wọ́n kàn ṣe tó wù wọ́n láyé wọn ò kírun wọn ò gbàwẹ̀ wọn ò yọ sàká wọn lówó wọn ò lọ hajj wọn lọ́kàn wọn gbọ́ wá sí wọn ò tẹ̀lé wọn ò gbà fọ́lọ́run ọba wọn ò gbà bá nàbì qad ya'isu min al-akhirah wọn ti gbàgbé pọ́run bẹ kama ya'isa al-kuffaru min ashabil qubur gẹ́gẹ́ báwọn kèfèrí ṣe máa gbàgbé òkú wọn sínú sàárè. Ẹ gbọ́ ni ẹni tí bàbá rẹ̀ kú tí ìyá rẹ̀ kú tí ó ṣàdúrà fún lọ́jọ́ kẹta tí ó ṣàdúrà fún lọ́jọ́ méje tí ó ṣàdúrà fún 41 days ìyá rẹ̀ kú bàbá rẹ̀ kú odidi ọdún kan òun rántí wọn pẹ̀lú àdúrà ọ̀nbẹ nínú àwọn tọ́lọ́run bá ń ròyìn yìí pé qawman ghadiba Allahu alayhim àwọn tọ́lọ́run ti bínú lé lórí. Ọ̀nà wo làwọn wá máa gbà fi rántí òkú ẹni téèyàn fi ní gbàgbé òkú ẹ Ànábì tí wàá yanjú èyí pé irhamu amwatakum bid-du'a'i wash-shadaqa ẹ máa rántí àwọn òkú yín ẹ máa kẹ́ àwọn òkú yín pẹ̀lú àdúrà àti sàárà. Káwá pé àwọn èèyàn pé mo fẹ́ ṣàdúrà fún ìyá mi ó yá ìwà mọ̀ bọ̀ wáyà ẹ wá jẹ sàárà ó lè jóúnjẹ ó lè má jóúnjẹ kó jówó lẹ́ fún wọn ó lè má jówó kó jẹ́ bùnmí lẹ́ fún wọn. So bid-du'a'i wash-shadaqa náà nu. So ká mọ̀ pẹ̀lú lórí eléyìí gbogbo àwọn àfáà ti sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àfáà ti sọ̀rọ̀ lórí ẹ̀ ká bọ́ sórí ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Òwe Yorùbá sọ wípé ká má jẹun ọ̀tá ọ̀rẹ́ sì kọ̀ kò gbóúnjẹ ẹlẹ̀ àwọn ọmọ yìí mùsùlùmí ni wọ́n. Ibrahim ń bẹ nínú àwọn ọmọ arábìnrin yìí Abdulmalik ń bẹ nínú àwọn ọmọ arábìnrin yìí Bọ́láńlé ń bẹ ń bẹ òun ló lóko mùsùlùmí ẹlẹ́kẹ̀rin tí sì wá rántí orúkọ yẹn ó sì ká mi la tábàárẹ̀ tó wo fídíò náà ẹ dákun tó bá rántí orúkọ ọmọ ẹ dákun ẹ rán mi létí orúkọ ọmọ náà ká mọ́sà ìdárúkọ òun náà gbogbo àwọn ọmọ yìí ẹ ti mọ̀ pé ọmọ mùsùlùmí ni wọ́n kódà nígbà tárábìnrin yìí ó ṣàdúà òun náà rí pé òun wà lọ́dọ̀ Àgbàlá Gabriel nígbà tó ṣàdúà fáwọn èèyàn orúkọ Jésù lòun náà fi ń ṣàdúà fáwọn èèyàn. So èyí ó ṣe wá ṣèyàn lóore kó dọ́dọ̀ rẹ̀ tọ́sí pẹ́ sì ti ń ṣe ni kọ́ àmọ́ kílẹ̀mù pẹ́lẹ́sì mi kàn ní ọdún mo Àgbàlá Gabriel ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ àbúfà náà bìbẹ́ lọ́nbẹ́
bó fi Allah bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ ṣùgbọ́n ìfinilára àti ìfẹ̀mí ìmoore hàn ó gbèrú ẹni bẹ́ẹ̀ láti fi ẹ̀mí ìmoore kan sẹ́nu pé ẹ bọ́ mọ̀ pé ìpèpè sínú kírísítẹ́nì ni Àgbàlá Gabriel ń ṣe yóò fẹ́ satisfy rẹ ìwọ́n sọ eléyìí kalẹ̀ torí ọjọ́ tí arábìnrin yìí tá a bá padà gbọ́ pé ń lọ sí church tá a bá padà gbọ́ pé àwọn ọmọ rẹ̀ ń lọ sí church ìwọ tó o bá ti dìde ìrànlọ́wọ́ sí wọn nísìn ìfásitì kò yí sọ fún ọ wípé o lẹ́nu ọ̀rọ̀ níjọ́ náà o ẹ má dragi pásítọ̀ jẹ́jẹ́ rẹ̀ lójókòó làwọn ẹni yìí lọ lè bà mùsùlùmí tó bá rẹ́dí àti sponsor àwọn ọmọ yìí tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ tó fẹ́ ṣàánú wọn tó díẹ̀ ẹ kàn sáwà tó mọ̀ wípé ara rẹ̀ ò ní gbé mọ́ tó máa padà ń lọ church tó mọ̀ wípé ara rẹ̀ ò ní gbé mọ́ tó máa padà di Christian tó bá rẹ́dí àti ràn wọ́n lọ́wọ́ a pè wọ́n ó rà Àgbàlá Gabriel gan ní wa nọ́mbà ní pé tó àwọn ọmọ yìí wọ́n ní mùsùlùmí ni wọ́n mùsùlùmí fẹ́ ràn wọ́n lọ́wọ́ mo jẹ́rìí okùn wọn lẹ̀ kì í ṣe ní jàgídíjàgí ní pásítọ̀ yẹn àmọ́ tó o bá ti dìde ìrànlọ́wọ́ sáwọn ẹni yìí má ṣàròyé tán bá lọ lè di ẹlẹ́sìn mi o sọ nídìí eléyìí ní tí mo gbé wá ní àárọ̀ yìí ní ṣókí mo fọlá wọn bá bẹ̀ wá gbogbo ẹni tí máa ń wo program yìí mo fà nábì bẹ̀ wá ẹ bá mi share rẹ̀ ẹ dákẹ́ bá ń share rẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ náà kó kárí ọ̀rọ̀ tó yẹ kí gbogbo ayé ó gbọ́ ni kí gbogbo kírísítẹ́nì ayé ó gbọ́ kí gbogbo mùsùlùmí ayé ká gbọ́ jẹ́jẹ́ Àgbàlá Gabriel làwọn ènìyàn lọ lè bá nígbà tí wọ́n mọ̀ wípé báwọn bá wá bá ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kan bẹ wàláhì àwọn mùsùlùmí kan bẹ kódà mo mọ àwọn kan bẹ bí Ajá Halima mo mọ̀ wọ́n ní Amẹ́ríkà Ajá Abdulhakeem Ajá Abdulateef ní UK gbogbo irú àwọn báyẹn àwọn Prince wàláhì tí wọ́n bá gbọ́ sínú kan bá àwọn èèyàn lè ṣe wọ́n lè ṣe brother wa AY l'Amẹ́ríkà wọ́n lè ṣe ó dá mi lójú ṣùgbọ́n a gbọ́ sí ọ̀rọ̀ yìí tọmọ yìí fi lọ ọ̀dọ̀ Àgbàlá Gabriel ó sì ti lọ bẹ̀ Àgbàlá Gabriel sì ti gba oore fún wọn ìwọ mùsùlùmí tó wá gbọ́ sọ̀rọ̀ náà tó lówó lọ́wọ́ tó bá ti lè ṣe nǹkan kan nísìn má jà gbáròyè rẹ̀ nígbà náà so pásítọ̀ Àgbàlá Gabriel mo kí yín kú iṣẹ́ takuntakun Ọlọ́run bá wa wà pẹ̀lú yín Ọlọ́run bá wa ṣàánú yín jù báyìí lọ ọlágbára Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ̀yin náà gbé ètò kalẹ̀ ètò gidi wọ́n ń ṣe ní orílẹ̀-èdè mi o mo ti sọ program rí ìyàwó ọ̀rẹ́ mi kan wà tó jẹ́ wípé àwọn mùsùlùmí India ló gba ilé fún kìrìsìtẹ́nì dẹni wọ́n rí tó máa ń rìn kiri ni kí ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ní wọ́n gbé interview ẹ̀ ó ní kò ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní yẹn wọ́n bá wá iṣẹ́ ìkànnì wọn ló gbà tó ń bá wọn dó sí ṣọ́ọ̀pù wọ́n dẹ̀ sí sálárì fún wọ́n dẹ̀ tún gba ilé fún wájọ́ láti yẹn kò sẹ́ni tó fẹ́rẹ̀ tó decide pé ẹ̀sìn ìlú òun fẹ́ máa ṣe ìjọ́mọ ènìyàn ni kókó nínú gbogbo ẹ̀sìn ìyẹn lọ church tó tì mí níbi tí mo ti ṣiṣẹ́ àwọn òyìnbó ni every Saturday ní wọ́n máa ń pín oúnjẹ ọ̀fẹ́ aṣọ ọ̀fẹ́ bàtà ọ̀fẹ́ owó fún àwọn ènìyàn ojọ́mọ church wọn ó jẹ́ dúdú ó jẹ́ dúdú ibi báwo ni wàásù òsè níwọ̀ àwọn èèyàn létí tẹ́ bá wàásù fún àwọn èèyàn bẹ́ẹ̀ kì í ṣe ilé tẹ́yìn lágídí pà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  yìí irọ́ torí bí Kristi ṣe kọ́ wa ni wípé ó sọ fún àwọn kan ó sọ fún àwọn ọmọ yẹn ó nígbà tí ebi ń pa mí ó ní ẹ kò fún mi lóúnjẹ ó nígbà tí òtútù mú ó ní ẹ kò dáṣọ bò mí àwọn àwọn oníwò pé ìgbà wo làwọn síbẹ̀ wọ́n sọ fún wọn pé tí wọ́n bá ti lè ṣe fún àwọn ènìyàn tó wà ní agbègbè wọn definitely òun lè ṣe fún wọ́n tẹ́ bá ti ṣe fún àwọn tó wà ní agbègbè yín òun lè ṣe fún bọ́ọ̀lù religion ṣe rí nìyẹn a ní ebi ń pa àwọn ènìyàn àní kí wọ́n má lọ síbi tó ti máa lóúnjẹ jẹ kí ló tẹ̀yìn ó ṣe gbé program yẹn kalẹ̀ ẹ wá wò bí àwọn èèyàn ní máa wá sí ọ̀nà ẹ̀sìn ẹ dá mi lóhùn ok bí èèyàn tí ọmọ ẹ fẹ́ ṣe WAEC ọ̀nẹ́kò ọ̀jàmb tó wọ́wọ́wọ́wọ́ tó rówó tó wá jẹ́ mùsùlùmí tó wá rí pásítọ̀ kan tó wá kówó sílẹ̀ ẹjọ́ ṣé kò ní nínú ara rẹ̀ gan kí kò ní wò pé kálọ̀ tí ń ṣẹ̀sìn láti jọ yìí ojú ò ní rí gbogbo wàhálà tó ń rí ṣé kò ní ronú ara rẹ̀ gan wípé tó ń bá lọ sínú church yẹn definitely ọ̀nà tọ́mọ̀ ṣe máa parí school ẹ̀ tí wọ́n fi máa rówó school fees san ìrọ̀rùn ló máa bá dé ṣé kò ní rò bẹ́ẹ̀ Àgbàlá Gabriel dá school sílẹ̀ ó ní gbogbo ọmọ tó bá ti ń wá síbẹ̀ kán má sanwó school ẹ wá ní àwọn ènìyàn ní máa torí bẹ́ẹ̀ lọ sí church yẹ so ọ̀ọ́ká ní ẹnìkan jẹ́ kìrìsìtẹ́nì bíyá ó ṣàìsàn kò rówó lọ lé ìwòsàn ó wá rí mùsùlùmí kan tó wá fún lówó tó gbé lọ lé ìwòsàn tó tún fún lóúnjẹ tó tún ní màmá tàbàbà lóṣooṣù màmá fún lówó oúnjẹ ẹ wá ní kò ní ìfẹ́ sí ẹ̀sìn ẹnìyẹn á ní ìfẹ́ sí ẹ̀sìn ẹnìyẹn náà bíbélì sọ pé ó ní ká fi ìwà wa pe ẹlòmíì wá bíbélì táwọn kìrìsìtẹ́nì kan ló sọ bẹ́ẹ̀ lísẹ̀ tó pé yà pé most of these charity programs àwọn kìrìsìtẹ́nì ló máa ń ṣe tó ní ká bíbélì sọ fún wa pé bíbélì ní ká fi ìwà wa pe ẹlòmíì wá sí nǹkan tó máa mú àwọn èèyàn dùn sí ẹ̀sìn ẹni kì í ṣe pé ọ̀rọ̀ ẹni pé wàá ṣẹ̀sìn mi no so ẹjọ́ ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ yìí dá wàhálà sí anybody lọ́rùn jẹ́ ká gba àlàáfíà láàyè ẹlẹ́sìn ìbílẹ̀ náà iṣẹ́ tẹ́yìn náà fi ń kó òrùka àlùwò òrùka ṣubú ṣeré àlùgbà àlùkìnìkan tẹ́yìn kó ló ń dè kiri
tẹ́nà bá ń ṣe nǹkan gidi fáwọn èèyàn ẹni tẹ́bi ń pa tẹ́ fún lóúnjẹ ẹni tó násọ tẹ́ra sọ fún ẹni tó ní lówó skul tẹ́ bá sanwó skul ẹ̀ ṣẹ́rò pé aṣọ pé ìṣẹ̀ṣe ò dání ṣẹ́rò pé aṣọ pé ìsìnbílẹ̀ ò dání ìyá ilé ìyàtọ̀ fẹ́lẹ̀ tí ẹnì kan máa sọ pé òun wà nínú ẹ̀kú egun tó máa ba nǹkan jẹ́ tá máa já ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù no tó bá bá fi ẹ̀sìn ṣe nǹkan dáadáa fáwọn èèyàn ẹ ní fagídí mẹ́ni ẹ̀jẹ̀ kó tó wá sí díẹ̀ sí ẹjọ́ ẹja gba àlàáfíà láàyè ẹjọ́ ẹja gba àlàáfíà láàyè Àjọmádé lórúkọ mi ire ó dàbọ̀.